A kú dédé àsìkò yìí o, lágbára Ọlọ́run ọba, àdúrà wa yóò gbà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ 22 nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pa gbogbo ìnáwó àti lílọ bíbọ̀ wọn tì sí ẹ̀gbẹ́ báyìí lójúnà láti lè gbájúmọ́ ìdàgbàsókè ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé ọjọ́ ajé tó ń bọ̀ yìí ní ètò gbogbo lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwádìí fínífíní lórí àwọn alákòóso eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fi orúkọ wọn ṣọwọ́ sí wọn látọwọ́ ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí, Fẹ́mi Gbàjàbíàmílà, lánàá ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 27 nínú oṣù keje ọdún yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún, eyín Godswin Akpabio, òun ló tẹ́wọ́ gba ìwé àwọn alákòóso ọ̀hún èyí tó jẹ́ 28 èyí tí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí tí ó forúkọ wọn tó fi ṣọwọ́ sí wọn ní báyìí wọ́n ti wá sọ̀rọ̀ jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Yẹmí Adáramọ́dù tó wá láti gúúsù ìpínlẹ̀ Èkìtì ló ti sọ wípé láti ọjọ́ ajé báyìí ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn alákòóso ọ̀hún yóò bẹ̀rẹ̀ lákọ̀tun. Ó ní gbogbo ohun tí àwọn ní ṣe làwọn ti pàtì láti lè mójútó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí ohun gbogbo yóò ṣe tùbà yóò ṣe tùṣẹ́ fún orílẹ̀-èdè yìí. Ní báyìí àwọn ìpínlẹ̀ 11 ló kù nínú ìpínlẹ̀ 36 eléyìí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè wa Nàìjíríà dúró tó fi mọ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Àbújá tó jẹ́ wípé wọ́n ti mú àwọn ènìyàn láti ìpínlẹ̀ náà tí ó jẹ́ alákòóso nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ bá gbàgbé, lánàá lẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí, Fẹ́mi Gbàjàbíàmílà, òun ló tẹ́wọ́ gba ìwé ọ̀hún látọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tí wọ́n kọ orúkọ àwọn alákòóso tí wọ́n mú sí báyìí tó sì mú orúkọ ọ̀hún lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí fún àyẹ̀wò ọ̀fínkíní àti ìwádìí lẹ́nu àwọn ènìyàn ọ̀hún èyí tí wọ́n ti mú orúkọ wọn sínú ìwé ṣùgbọ́n ìròyìn gbé jáde wípé gẹ́gẹ́ bó ti wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé ó kéré tán ènìyàn kankan ni wọ́n gbọ́dọ̀ mú láti ìpínlẹ̀ kankan èyí tí ó jẹ́ alákòóso nínú ètò ìṣèjọba ààrẹ yòówù èyí tó bá ti jẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe Àbújá. Ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn ìpínlẹ̀ 28 28 states ló láǹfààní láti lè jẹ́ wípé wọ́n mú àwọn ènìyàn láwọn ìpínlẹ̀ wọn gbogbo, ṣùgbọ́n wọ́n ní ìpínlẹ̀ 11 òun ló kù báyìí tí wọ́n sì ń retí láti lè jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó mú àwọn ọmọ àbí ènìyàn tó jẹ́ olótìtọ́ àti olódodo ní ìpínlẹ̀ 11 ọ̀hún kí wọ́n lè darapọ̀ mọ́ àwọn alákòóso tí yóò bá ṣiṣẹ́ pọ̀. Àwọn ìpínlẹ̀ 11 náà láti rí ìpínlẹ̀ Adamawa, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Kebbi, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Yobe àti ìpínlẹ̀ Zamfara tó fi mọ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá. Láìpẹ́ láì jìnà ìròyìn ní iṣẹ́ ń lọ lórí wọn ṣùgbọ́n kí àwọn tí wọ́n ti forúkọ ránṣẹ́ kí wọ́n sì tẹ̀síwájú. Ènìyàn kan rèé tó ti jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín DSP Reginald Nwose, òun mà ló ti jẹ́rìí tako ẹgbẹ́ òṣèlú APC nílé-ẹjọ́ tribunal èyí tí wọ́n gbé kalẹ̀ tó wà ní Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta nílùú ìpínlẹ̀ Ògùn èyí tó ń gbọ́ ẹjọ́ èyí tó súyọ
lẹ́yìn ìbò àwọn gómìnà tó wáyé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún tá a wà yìí. Ẹni ọ̀hún èyí tó rojọ́ láti fi tako àwọn wùrùwúrú àti bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe dáwọ́rú o nínú ètò ìbò àwọn gómìnà ọ̀hún tó wáyé nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Ẹni tó ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ti fẹ̀yìntì òun ló tẹ́ pẹpẹ àwọn ẹ̀rí èyí tó tó 150,000 èyí tó tún lé ní ẹgbẹ̀ta sí lára àwọn ìwé èyí tí wọ́n fi dìbò èyí tó tẹ́ pẹpẹ rẹ̀ níwájú ilé ẹjọ́ tribunal lánàá èyí tó jẹ́ ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday láwọn ìjọba ìbílẹ̀ bíi 12 ní ìpínlẹ̀ Ògùn ni ẹni ọ̀hún ti rí àwọn ẹ̀rí ọ̀hún kójọ o àwọn ìwé tí àwọn olùdìbò tí wọ́n fi ń dìbò gẹ́gẹ́ bí arákùnrin ọ̀hún ṣe ṣe lálàyé níwájú ilé ẹjọ́ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà màkàrúrù màdàrú tó ń ti ìwà jìbìtì òun ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n wù lásìkò ìbò ọ̀hún èyí tó wáyé. Ó ní àwọn ìwé ìdìbò ọ̀hún tí wọ́n pè ní ballot paper ló jẹ́ wípé ìyá kàkà kí wọ́n lo àwọn àmì ọ̀dà eléyìí tí wọ́n fi ìka ìlábẹ̀ àbí àwọn ìka ìmíì tí wọ́n yóò fi tẹ̀. Ó ní báírò eléyìí tó dàbí tó ní ọ̀dà lẹ́nu tá a mọ̀ sí markers olóhun ni àwọn ènìyàn ọ̀hún ni wọ́n fi ń ku ìwé náà tí wọ́n sì ń jù sínú àpótí ìbò. Ó ní ṣùgbọ́n òun lórí ọ̀fẹ́ àti àǹfààní láti dá àwọn oníṣẹ́ ibi ọ̀hún lọ́wọ́ kọ̀ tóun sì gba gbogbo àwọn ìwé tí wọ́n fi hùwà jìbìtì náà tó gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Nwoze DSP Nwoze tó ṣe lálàyé níwájú ilé ẹjọ́ tribunal. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ wípé wọ́n ṣe láti fi kó ìbò lọ́nà àìtọ́ fún ẹgbẹ́ òṣèlú APC èyí tó rojọ́ ọ̀hún láti fi gbé ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn Ládi Adébútú lẹ́yìn. Inú ìfòyà ọkàn báyìí làwọn tó ń wa ọkọ̀ àti àwọn ènìyàn tí wọ́n fi ẹsẹ̀ rìn ní agbègbè Dóyin ní orílẹ̀ Ìgànmú ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wà báyìí látàrí ipò eléyìí tí ò dáa tójú òpópónà ọ̀hún tó wà. Eyín ojú òpópónà tó wà ní Dóyin orílẹ̀ Ìgànmú Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí àwọn ọ̀dọ́ lè ń jẹ oníṣẹ́ ibi bí wọ́n ṣe ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbà lórí súnkẹrẹ fàkẹrẹ èyí tí òpópónà ọ̀hún tó ń dá sílẹ̀ pàápàá jù lálẹ́ báyìí. Wọ́n ní bí àwọn èèyàn bá ń darí bọ̀ láti ibi iṣẹ́ tàbí wọ́n jáde tí wọ́n gbé ọkọ̀ ọ̀kadà tàbí wọ́n fi ẹsẹ̀ rìn. Wọ́n ní àwọn ọ̀dọ́ là ń gba àríṣẹ́máṣe àwọn olè ni wọ́n mú àwọn ohun ìjà olówó ni wọ́n mú dání o tí wọ́n fi ń já fóònù owó báàgì àti àwọn nǹkan eléyìí tó jẹ́ nǹkan iyì àwọn ènìyàn tí wọ́n ń jagbà lọ́wọ́ wọn lójú òpópónà ọ̀hún tó wà ní agbègbè Dóyin ní orílẹ̀ Ìgànmú ní ìpínlẹ̀ Èkó. Ní báyìí àwọn olùgbé agbègbè náà ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Èkó wípé ipò èyí tí ojú òpópónà ọ̀hún wà láti bí oṣù 4 báyìí ó jẹ́ nǹkan tó burú jáyì òun ló dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀ tí àwọn ọ̀dọ́ oníṣẹ́ ibi yìí tí wọ́n sì ń lo àǹfààní náà láti máa já àwọn èèyàn gbà lójú òpópónà ọ̀hún pẹ̀lú àwọn ohun ìjà olóró èyí tí wọ́n mú dání tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ ọṣẹ́ ibi wọn o. Wọ́n wá ké sí ìjọba ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wò wọ́n lójúnà láti lè rí dájú wípé wọ́n tún ojú òpópónà ọ̀hún ṣe èyí tó wà ní Dóyin ní orílẹ̀ Ìgànmú ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni wọ́n ké sí alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti àkànṣe iṣẹ́ òde láti tètè gbé ìgbésẹ̀ kí ohun gbogbo kó lè máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ọ̀nà eléyìí tó bá ìgbàlódé mu ní agbègbè ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ẹni tó jẹ́ agbẹjọ́rò tó tún jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn eyín Ìníbẹ̀lú Ebiong òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé Abdulgafar Ahmed tí gbogbo èèyàn mọ̀ sí Cute Abiola èyí tó ń ṣeré adẹ́rìn-pòṣónú lórí ayélujára tó tún jẹ́ aláwàdà wípé kò tí ì ṣe ohun tó burú jáì tàbí kò gbé ìgbésẹ̀ kankan o èyí tó lòdì sófin. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lánàá ti ṣe ọjọ́bọ̀ ní ẹni tó jẹ́ agbẹnusọ àti alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Olúmúyìwá Adéjọbí o ló sọ wípé wọn yóò fọwọ́ òfin gbé Cute Abiola látàrí bó ṣe ń wọ aṣọ àwọn ọlọ́pàá tó fi ń ṣe eré àwàdà kẹ́ríkẹ́rí èyí tí wọ́n gbé jáde lórí ayélujára wọn o.
ó ní ìgbésẹ̀ yìí ó lòdì ó sì tako òfin iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n nínú ọ̀rọ̀ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún ìníbẹ̀lú evion ó ní gbogbo orílẹ̀-èdè eléyìí tó gbajúmọ̀ làwọn òṣèré wọn pàápàá jù àwọn tí wọ́n ń dẹ̀rín pòṣónú àti àwọn tí wọ́n ṣeré sinimá àgbéléwò ni wọ́n ń lo aṣọ àwọn ọlọ́pàá àti àwọn aṣọ ológun gbogbo ni wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí wọ́n sì fi ń mú àwọn èèyàn nínú dùn ó ní ní báyìí pẹ̀lú nǹkan tí Cute Abiola ṣe yìí ó ní kò tí ìtàpá sí òfin kò sì ṣohun eléyìí tó burú tí etí ò gbọdọ̀ gbọ́ ò nípa ìdí èyí kí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí kí wọ́n já mi lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì ṣohun tó tọ́ yàtọ̀ sí ohun tí ò tọ́ èyí tí wọ́n dì mú o wọ́n ní àwọn tí wọ́n ń wọ aṣọ ọlọ́pàá tí wọ́n fi ń jalè ṣiṣẹ́ ibi míì wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n wọn gbájútó yìí o wọ́n ní àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà ọ̀nà àtijẹ àti mu bákan náà tí wọ́n lo aṣọ ọlọ́pàá láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun ni wọ́n tòrò mọ́ wípé ẹni a lè mú òun là ń lẹ̀dí mọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún evion tó sọ láti fi gbé Cute Abiola lẹ́yìn pẹ̀lú ohun tó ṣe eléyìí tó ní kò tí ì hùwà eléyìí tó burú o. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ẹtì títí lójúmọ́ lájẹ́tún máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn mí mo gbà ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá ò ní bí o kò ní di lágbára ọlọ́run ọba Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín eré àtayọ̀ la ó fi pàdé ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.